Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ káalẹ́. Ọlọ́run ọba tó dá wa kò fi àsìkò jíjí wa sí ìgbà kan náà. Lórílẹ̀-èdè ibòmíì ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń ṣú ni, orílẹ̀-èdè ibòmíì ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń mọ́ ni. Tó, òní lọ́jọ́ àbámẹ́ta. Gbogbo èròǹgbà wa síwájú Ọlọ́run bá wa mú ṣẹ, àmín. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹfìdílé nǹkan. Ọmọdé ilé, àǹtí ìdílẹ̀kẹ̀, bọ̀dá akọ̀wé, ọyẹ ẹ̀sẹ̀nu kẹ́mú. Wọ́n pe kíní kan ní àgbà àná, àwọn ẹlòmíràn pè ní àgbà ìná. Bẹ́yìn bá ṣe pé lọ́dọ̀ yín, òun ni ẹ bá mi mú ọ́dọ̀ kẹ́ gbọ́ yé. Àgbà àná jẹ́ àrùn kan tí ayé fi ṣe ni. Ọ̀tọ̀ ni àṣeèrí, ọ̀tọ̀ ni àgbà àná, ẹ gbọ́. Ọ̀tọ̀ ni àfààtó, ọ̀tọ̀ ni àṣeètó. Àwọn àrùn táyé fi ṣe ni ọlọ lóríṣiríṣi kó tó kan òkúta. Ṣé rí eléyìí? Bí ìgbà tí èèyàn bá ń sọ̀rọ̀ lójú àwọn èèyàn tí wọ́n sọ pé lágbájá gbẹ́nu lọ́wọ́, sọ fẹ́ sọ pé ọ̀tá ni, yóò máa ta o, ṣùgbọ́n kókó ohun tí ń fowó ṣe kò ní lè tọ́ka sí. Ẹ jẹ́ ń já yín sí nǹkan kan. Olúwa ẹ̀ lè máa dájọ́ bóyá 100 ní ń dá lójúmọ́. Ó ti ní àfojúsùn pé bí oṣù bá parí o tó ń bá gba èésú òun. Kí ní jẹ́ èésú? Àjọ ní jẹ́ bẹ́ẹ̀. Ó lè máa dọ́wọ́ 3, ó lè máa dọ́wọ́ 7. Ṣé rí tó bá kú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó sùn ó fi parí, nǹkan aburú tí ó gbà lọ́wọ́ ẹ̀ yóò sì dé, owó yẹn ó bá tó ká. Omi gan wọ́n lè kó lé lọ́wọ́ pé ó ti gbowó o. Ẹ wá ní kọ́tọ̀ ka ohun tó fi owó náà ṣe. Kódà yóò ti náwó yẹn tán kí làákàyè rẹ̀ ó tó jí. Ẹ gbọ́, ọyẹ ìtẹ́tí yín, ẹ mú gègé yín kẹ́kọ̀ọ́ sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí, ẹ kọ sílẹ̀. Ẹ bá mi wá ìwé tẹ̀tẹ̀ àbáláyé. Tẹ̀tẹ̀ dágunrókọ́ o, tẹ̀tẹ̀ àbáláyé tá ń jẹ lẹ́fọ̀ọ́. Ẹ bá mi wá. Ẹ tọ́jú eku asín. Èpo ọ̀bọ̀ bẹ́ńgá, ẹ tọ́jú ẹ̀. Ẹ ti tọ́jú ẹ̀. Ẹ wá tọ́jú gíláàsì. Ẹ mọ̀ wọ́n ń pè ní gíláàsì, àwa ń pè ní ice block. Gíláàsì yẹn gan gbà dáadáa torí pé lórílẹ̀-èdè Benin tí wọ́n bá fẹ́ pe ice block, nǹkan tó tutù ni wọ́n pè ní gíláàsì. Bí mo ti ń wí lọ́dọ̀ àwọn èèyàn mi ní Benin báyìí yóò ti yé wọn. Ice block, èyí tó dì, òun ni mo fẹ́ sọ. Omi inú ọ̀rá, ibi yóò tẹ́ dì sí tó sá ti dì. Ẹ wá gún mọ́ ọṣẹ yìí. Tẹ́ bá ti gún mọ́, ẹ fọṣẹ kó. Tẹ́ bá ti máa wá lò, omi tútù ni, ọwọ́ là á fi fọ̀. Ọwọ́ ni ẹ máa fi fọ̀. Àwọn ọmọ yín tí ń bẹ lu èbó ẹ ṣe fún wọn. Kò mí ní pọ̀ ń tajà o. Rárá o. Kò mí ní pé bọ́yọ̀ ń tajà. Bọ́ bá ń gba sálárì owó oṣù rẹ̀ gan kọ́, tọ́ ọmọ kókó bó ti ń ṣe. Ẹlòmíì ojú oorun ni wọ́n ti gbé gòlé lọ́wọ́. Bọ̀dá yín ti mú ọtí káàkiri. Àǹtí yín ti ń lo òde mú kan sí. Tẹ́ pé gbogbo ọjọ́ ayé rẹ̀ òde olóde ni wọ́n máa ń kára. Ni wọ́n máa jẹ lágbà kálẹ̀ káàkiri. Ẹ mọ̀ wọ́n ń pè ní lágbà. Abádékùtọ̀nù ọmọ wọn ń pè ní lágbà. Òde olóde, aróde fòtére, àbíborùn kẹ́kọ̀ọ́ wálé. Òde olóde ni wọ́n máa ranjú mọ́. Òun ni wọ́n mọ̀ jẹ́ ọdẹ tí òde olóde kú. Òun ni wọ́n máa rán lóde létí. Ǹjẹ́ jọ́ mẹ́jọ kọ́ ló kù? Ọlọ́run ọjà rẹ̀ mi ṣe. Ǹjẹ́ ọkọ̀ tún la ọ̀rẹ́ mi jẹ́ ìyá olówó, owó ń bẹ lọ́wọ́ mi. Owó tó yẹ kó fi rin ìrìn àjò ayé tiẹ̀ yóò sì kó fọ́ọ̀rẹ́ rẹ̀ torí pọ́fẹ́sì náwó. Ojú òní tì wá, á tì ọ lẹ́yìn, ó tì lẹ́yìn àbí? Tì í lẹ́yìn. Nígbà wọn bá tó náwó bá sì náwó tán, ojú rẹ̀ wà wálẹ̀. Ojú rẹ̀ ṣe kí ni? Ojú rẹ̀ wálẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ bá dàjàtì. Yóò di àjàtì. Ọlọ́run ṣàánú wa o. Ẹ lọ́dọ̀ o, kò jù bẹ́ẹ̀ náà lọ.
kò jù bẹ́ẹ̀ lọ. Ewé tẹ̀tẹ̀ àbáláyé, ewé tẹ̀tẹ̀ àbáláyé, eku asín, ice block pẹ̀lú èpo ọ̀bọ̀ lóníbéńgá, ẹ̀gún pọ̀, ẹ̀fọ̀sẹ̀kò, omi tútù lẹ́ẹ̀ máa fi fọ ọwọ́ yìí. Kódà bó bá wẹṣẹ kànkàn tó bá wẹ̀ tán, àwọn bàbá wa bá ti tọ́ léèyàn lọ́wọ́, wọn ní ọ̀yá fọ̀, dami rẹ̀ síta. Kódà omi rẹ̀ wọ́n tún gbé fún òǹtajà kó fi wọ́n ilé ìtajà rẹ̀. Agbára Ọlọ́run, owó rẹ̀ yóò sì máa mọ́wọ́ rẹ̀. Gbogbo ohun tó bá ti lérò pé ó fẹ́ fowó náà ṣe, ọwọ́ ẹ̀rọ ni wọ́n máa bọ́ sí. Agbára Ọlọ́run, a máa tẹ̀síwájú lórí ẹ̀ lọ́jọ́ mi, ọjọ́ rẹ̀. Mú nọ́mbà yìí mọ́ ọ́dọ̀. Èèyàn mẹ́rin ní nọ́mbà yìí wà fún o. Ìwọ tó fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé rẹ̀ sọ pé ó dé ní. Ìwọ tó fẹ́ wọnú private group ó dèjì. Ìwọ tó fẹ́ ra bóyá ọṣẹ àtúndè ní nǹkan kan ní tó fẹ́ rà lọ́dọ̀ wa ó dé èèyàn kẹta. Èèyàn kẹrin ni pé bóyá gbogbo àwọn nǹkan ètò tá a ti fi sílẹ̀ pé mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe. Èèyàn mẹ́rin tó wà fún nìyẹn. Ẹ̀yin iṣẹ́ kan tá ẹ fi sílẹ̀, ìgbé kíní kan wá ń bẹ́ bọ́ọ̀lù ẹ ti má pè mí o, ìní dán lóhùn o. Mo wí tó o, sì má fi mẹ́sẹ̀jì lẹ̀ fún mi, ìní reply rẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Níbo lọ́dọ̀ mi lórílẹ̀‐èdè Nàìjíríà, tó bá ti dé Ìkòròdú garage, kọ wọ mọ́tò tí ń lọ sí Báyékù, kọ bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop, Emily street, number 50, ẹgbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà, ìyẹn dúró bẹ́ẹ̀. Kó o tó wá o, má wá òjijì o, kọ́kọ́ pè mí o, torí o lè wálé kọ́ má bá mi o, máa ń travel káàkiri ni. Èmi náà kọ́, àwọn èèyàn ló invite mi káàkiri pé nọ́mbà mi o, kó o tó wá o. Kì í ṣe pé ń gbọ́ òde tí ń sọ pé owó consultation yẹn tó jẹ́ ń tọ́ máa fọwọ́ para bí búrẹ́dì tó jóná. Pè mí kó o tó wá o. Níbo ni ọ̀dọ̀ mi? Ní orílẹ̀-èdè Benin. Níbi Kòtè Túndé Motors mi títí ń ta mọ́tò. Lẹ́yìn ọjà Adégàkàn, ńbẹ̀ ni ọ̀dọ̀ mi. Agbára Ọlọ́run, ń bá bẹ̀ mú títí ọ̀sẹ̀ tí ń bọ̀. A ti bára wa pàdé títí Ṣùèdí sí Fọ́ǹtìrìdì. Agbára Ọlọ́run àti wà ní orílẹ̀-èdè Benin. Ọlọ́run ọba ayẹ̀mọ̀ràn kó má yẹ ọ̀rọ̀ wa tá a dá síwájú rẹ̀. Ìwọ tètò yìí bá ti wá déwájú rẹ̀, ẹ̀yin náà gbìyànjú ẹ máa ha fáwọn èèyàn. Tí wọn náà bá ha orí àdìpèlé bí tó rò kan orí sí, orí ó tó ọ lọ́wọ́ bí tó rò kan orí sí, Ọlọ́run yóò máa fi tẹ̀ ọ lọ́wọ́. Tó òjò kì í rọ̀ kó tà sílẹ̀, orí ayé wa kò ní tà sí wa. Ire o, ire kàbìtì.